kú dédé ìwòyí o gbogbo ẹ̀yin ènìyàn wa gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn odi àti ní gbogbo ibi tẹ́ ti máa ń gbọ́ wa a gbàdúrà wípé etí tẹ́ fi ń gbọ́ wa náà kò ní di o ní báyìí mo tún ti mú òmíràn wá fún yín ní bó ṣe ń gbóná fẹlifẹli tí màmá fún yín bí ó ṣe ń lọ màmá gbé yín débẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan eléyìí tí mo mú wá sí etí gbọ́ yín ní wákàtí yìí òun náà ni àwọn òṣèré ilẹ̀ wa àwọn òṣèré ilẹ̀ Yorùbá àwọn Nollywood actors and actress tó jẹ́ wípé wọ́n ti kúrò ní Nàìjíríà àwọn ò tẹ̀ sí ní orílẹ̀-èdè yìí mọ́ tó jẹ́ pé wọ́n ti lọ sí òkè òkun bẹ́ẹ̀ bí Canada àbí US àbí United Kingdom òun náà ni mo fẹ́ máa mú wá sí etí ìgbọ̀yín lákọ̀lákọ̀ mú wá fẹ́ kẹ́ bá mi rọra fìdílé nǹkan tàbí kẹ́ wá nǹkan fìdílé kẹ́ wá rọra máa fi lẹ́sọ̀lẹ́sọ̀ kẹ́ máa fi bá mi lọ kẹ́ máa fi ọkàn yín kẹ́ máa fi bá mi lọ mo sì ní nígbàgbọ́ wípé ẹ máa gbádùn rẹ̀ ẹni àkọ́kọ́ tí mo fẹ́ máa dárúkọ náà ni Kíkí Bákàrè Kíkí Bákàrè tí a bí ní ọjọ́ 14 oṣù kẹrin ọdún 1990 ó jẹ́ ọ̀kan lára àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ wa bẹ́ẹ̀ ó tún wá jẹ́ gbajúmọ̀ kó tún wá tán síbẹ̀ ó jẹ́ ẹnìkan tó jẹ́ arẹwà ọkùnrin nínú iléeṣẹ́ eré ilẹ̀ Yorùbá ó jẹ́ ọmọ bíbí ìlú Èkó Kíkí Bákàrè kì í wá ṣe àpọ́n ó ti di ẹni tí ó ní ìdílé òun gangan fúnra rẹ̀ ó dá ìdílé ní tó sì jẹ́ wípé ó tún ti bí ọmọkùnrin kan pẹ̀lú ní Kíkí Bákàrè bá gbéra lódi ìlú Canada ló bá Jápa kúrò ní Naija gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe máa ń sọ wọ́n á ní ó ti Jápa ní òun náà bá Jápa ló Jápa kò wá dá lọ ó lọ pẹ̀lú òun àti àwọn ìdílé rẹ̀ ní láì fi ẹnikẹ́ni sẹ́yìn nínú wọn ló bá lọ bẹ̀rẹ̀ ìgbé ayé tuntun ní Canada ibẹ̀ ni ó wà báyìí pẹ̀lú àwọn ìdílé rẹ̀ ẹnì kejì tí màá máa dárúkọ òun náà ni Big Vo Jókòtóyè tí gbogbo àwọn ènìyàn máa ń pè ní Big Vo òun náà ni mo máa fi mú wá sí etí ìgbọ̀yín ní wákàtí yìí torí pé òun náà jẹ́ ẹnìkan pàtàkì ó jẹ́ igi gbòǹgbò ó jẹ́ ògúnná gbòǹgbò pàtàkì kan láàrin àwọn òṣèré ilẹ̀ Yorùbá tí àwọn ènìyàn máa fẹ́ rí lórí amóhùnmáwòrán wọn tó jẹ́ wípé kò sí ní gbogbo nǹkan tí ó bá ń ṣe pátápátá tọkàntọkàn ni ó máa fi ń ṣe é níṣe ni ó jẹ́ ẹnìkan tí ó máa ń fi gbogbo ara tó máa fi ń ṣe eré rẹ̀ a bí Jókòtóyè ní ọjọ́ 13 oṣù kẹjọ ọdún 1981 ó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn Jókòtóyè náà kì í ṣe àpọ́n níṣe ni ó ti di onídìílé ó ti ṣe ìgbéyàwó ṣùgbọ́n ní báyìí kò sí ní orílẹ̀-èdè Nàìjíríà mọ́ ó ti lọ sí ìlú US ní ibi tí ó kó àwọn ìdílé rẹ̀ náà lọ lóòótọ́ ó sì máa ń ṣeré lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n ẹ mọ̀ wípé kò lè dàbí mọ́ kò dàbí ti ìgbà kan kò dàbí ti ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ mọ́ nítorí pé níṣe ni ó máa ń lọ tí ó máa ń bọ̀ ó máa ń lọ sí tó máa ń lọ sí orílẹ̀-èdè US nítorí ti àwọn ẹbí rẹ̀ tí ó tún máa ń padà kò lè dàbí ìgbà tí ó jókòó sí Nàìjíríà tí ó fi gbogbo ara tó tara bọ gbogbo iṣẹ́ òṣèré orí ìtàgé yẹn náà ṣùgbọ́n níṣe ni a sì máa ń rí lórí ayélujára wa àti móhùnmáwòrán wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n kò kàn dàbí ti ìgbà kan mọ́ ni kò dàbí ìgbà tí ó wà ní Nàìjà ẹlòmíràn tí màá tún máa dárúkọ náà ni Bukky Wright jẹ́ obìnrin gbogbo wa náà ni àmọ́ ẹni tí Bukky Wright jẹ́ wípé kódà arẹwà obìnrin òun ni Bukky Wright jẹ́ ó sì jẹ́ ẹni takuntakun láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá gbogbo tọkàntọkàn àti taratara rẹ̀ ni ó máa fi ń ṣe iṣẹ́ náà ní gbogbo ibi tẹ́ bá ti rí Bukky Wright tó bá ti ń ṣeré gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn eré rẹ̀ tí ó ti ṣe nígbà kan rí tí wọ́n pè ní Ọmọ́tárá Johnson ẹ̀yin náà rí bó ṣe kópa nínú àwọn eré náà tó jẹ́ wípé kódà àwòtúnwò ní àwọn eré tí ó bá kópa nínú rẹ̀ a bí Bukky Wright ní ọjọ́ 21 oṣù kẹta ọdún 1967 ní ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn òun náà kì í ṣe wípé ó sì jẹ́ ẹni tí ó wà nínú ìdílé kan mọ́ ṣùgbọ́n nígbà kan rí òun náà ti ṣe ìgbéyàwó rí nígbà kan ṣùgbọ́n tó sì jẹ́ wípé Ọlọ́run fún ní àwọn ọmọ tó sì ń ṣe ìtọ́jú wọn
dáradára. Ṣùgbọ́n ní báyìí òun náà ti gbéra, ló bá gbéra ní ọdún 2010 ló bá lọ sí ìlú United States, ni òun náà jápa ló kúrò ní Nàìjíríà ló lọ sí United States nítorí kí àwọn ọmọ rẹ̀ kí wọ́n lè rí àdúgbò tó dára láti kọ́ ẹ̀kọ́ àti láti àwọn ibi tó dára láti lè dàgbà sí. Ibẹ̀ náà torí rẹ̀ náà ni ó ṣe lọ sí ìlú US ni ó bá sì tún tẹ̀síwájú láti máa ṣe ìṣòwò ní ìlú US yìí. Bó ṣe wá lọ sí US yìí kì í ṣe pé ó wá gbàgbé ilé pátápátá o, torí àwọn Yorùbá bọ̀ wọ́n ní odò tó bá gbàgbé orísun yóò gbẹ náà ni. Níṣe ni ó tara bọ òṣèlú ilẹ̀ Nàìjíríà tó jẹ́ wípé ó ń ṣe òṣèlú nílẹ̀ Nàìjíríà láti òkè òkun tó wà yẹn náà ni ó ti ń ṣe òṣèlú ilẹ̀ Nàìjíríà tó sì jẹ́ wípé ó tún jẹ́ oníṣòwò, ó sì ń mójútó àwọn ẹbí rẹ̀ ní òkè òkun. Ẹlòmíràn tí màá tún máa mú wá sí etí ìgbọ́ yín ni ó yẹ kí gbogbo yín náà ni ẹ máa mọ eléyìí, wọ́n ń pè ní Bùkúnmi Olúwaṣínà. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ tálẹ́ǹtì, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ẹni Bùkúnmi Olúwaṣínà yìí máa ń ṣe. Ó jẹ́ olórin tó bá ń kọrin báyìí kódà gbogbo ènìyàn pátápátá ni ó máa ń fẹ́ ń gbọ́ ohùn orin rẹ̀. Ó sì tún jẹ́ òṣèré, a mọ̀ sí gbogbo bí ó ṣe máa ń ṣe eré tó jẹ́ wípé taratara ló ṣe máa ń ṣeré, tó bá fẹ́ ṣeré wípé yóò sunkún, yóò sun ẹkún náà tó jẹ́ pé gbogbo àwọn èèyàn máa rómi lójú rẹ̀ tòun ti kún tí gbogbo ẹ̀ ní. Gbogbo wa náà ni a mọ̀ sí gbogbo àwọn ipa yìí ní kíkó nínú eré. A bí Bùkúnmi Olúwaṣínà ní ọjọ́ keje oṣù karùn-ún ọdún 1990 sí ìlú Èkìtì. Òun náà ti ṣe ìgbéyàwó, bẹ́ẹ̀ ni Ọlọ́run ti yọ̀ǹda ọmọ ẹyọ kan fún un. Bẹ́ẹ̀ ni ó bá gbéra, lòun náà bá di ìlú US ni ó bá gbéra ló bá lọ sí United States láti lọ máa ṣe ìtọ́jú ọmọ rẹ̀ níbẹ̀. Kò wá dúró síbẹ̀ lásán o, ó sì ń tẹ̀síwájú nínú àwọn ohun gbogbo tí ó máa ń ṣe ní Nàìjíríà kó tó di wípé ó lọ sí US nípa pé kí ó máa kọrin, ó tún máa ń ṣeré, ó tún jẹ́ òǹkọ̀wé àti òǹkọ̀tàn. Bẹ́ẹ̀ ni kò sì jẹ́ kí eléyìí kó dí àti máa ṣèyá fún ọmọ rẹ̀, kò jẹ́ kó dí lọ́wọ́ rárá. Ó kún ara nǹkan tí ó jẹ́ kó lọ sí ìlú US gan wípé kí ọmọ náà kí ó lè rí agbègbè tó dára dàgbà sí. Òun náà ni ó ṣe mú ọmọ rẹ̀ náà tí ó mú lọ sí ìlú US. Níbẹ̀ náà sì ni ó ti ń ṣe gudugudu méje yàyà mẹ́fà tí òun náà kò sì gbàgbé ilé. Wọ́n máa ń sọ wípé ó kù nìbọn ń ró. Ẹlòmíràn tí màá tún máa mú tọ̀yìn wá, òun náà ni Fúnṣọ́ Adéolú. Fúnṣọ́ Adéolú gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé òun náà jẹ́ ẹni pàtàkì kan láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá tó sì jẹ́ wípé kì í ṣe ẹnìkan tí ó ṣe fọwọ́ rọ́ sẹ́yìn nítorí gbogbo àwọn ọ̀nà tí ó máa ń gbà ṣeré rẹ̀, àwọn ọ̀nà àrà ọ̀tọ̀ ni tó jẹ́ pé ó máa ń kọ́ni lẹ́kọ̀ọ́ lọ́pọ̀lọpọ̀. Òun náà sì máa ń ti gbogbo ara rẹ̀ bọ iṣẹ́ ni, níṣe ni ó máa ń fi tọkàntọkàn ṣe iṣẹ́ rẹ̀ tó sì jẹ́ wípé gbogbo ipa yòówù tí wọ́n bá fún gbogbo ẹ̀ pátápátá ni yóò kó dáadáa, àṣebígbà wípé ojú ayé ló wà. A bí Fúnṣọ́ Adéolú ní ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún ọdún 1968 sí ìpínlẹ̀ Ondo. Òun náà ó ti ṣe ìgbéyàwó, bẹ́ẹ̀ ni ó sì ti ní àwọn ọmọ, kódà ó ti ní àwọn ọmọ tó dàgbà tó bákan. Òun náà ló bá gbéra o, ló bá lọ sí ìlú lókè òkun, ló bá lọ sí òkè òkun pẹ̀lú tòun ti àwọn ìdílé rẹ̀. Ṣùgbọ́n òun ò wá fi ara rẹ̀ jìn sí òkè òkun o, níṣe ni ó máa ń padà wá sílé, níṣe ni ó sì máa ń farahàn ní orí móhùnmáwòrán wa àti lórí ayélujára káàkiri nítorí wípé àwọn ẹbí rẹ̀ nìkan ni ó fi sọ́hùn. Òun máa ń lọ, ó máa ń bọ̀ ni, a lọ sí US ní tiẹ̀, a tún padà wálé láti wá ṣiṣẹ́. Ṣùgbọ́n ibẹ̀ ní òkè òkun yìí, ibẹ̀ ni gbogbo àwọn ẹbí rẹ̀ wà, ibẹ̀ ni ó kó wọn sí, tó sì jẹ́ pé ó sì tún jẹ́ ọ̀kan pàtàkì láàrin àwọn òṣèré orí ìtàgé. Ẹni tó kàn tí màá mú wá sí etí ìgbọ̀yín náà ni Láídé Bákàrè. Láídé Bákàrè òun náà jẹ́ arẹwà obìnrin kan láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá tí kò sì ṣe fọwọ́ rọ́ sẹ́yìn rárá, tó jẹ́ pé gbogbo àwọn eré tiẹ̀ náà nígbà tí ó bá ń ṣeré, ó jẹ́ àwọn eré tí ó máa ń múni rántí ìgbésí ayé ẹni, tó sì tún jẹ́ pé ó máa ń kọ́ni ní àwọn ẹ̀kọ́ gbáǹkọ́. Láídé Bákàrè ní ọjọ́ keje oṣù kẹwàá
kẹwàá ọdún 1980 sí Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìlú Ìbàdàn ni a bí Láìdé Bákàrẹ̀ sí, ó sì jẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́. Òun náà ó ti ṣe ìgbéyàwó rí, bẹ́ẹ̀ ni ó ti ní àwọn ọmọ, ṣùgbọ́n òun náà ti gbéra báyìí US, ṣùgbọ́n níṣe ni ó máa ń lọ, lòun náà máa ń lọ ló máa ń bọ̀ ní láti US sí Nàìjíríà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni ó sì tún ń kópa nínú eré ilẹ̀ Yorùbá. Òun náà kò gbàgbé orísun rẹ̀, kò gbàgbé ibi tí ó ti ń bọ̀, ṣùgbọ́n ó sì máa ń kópa gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé a sì máa ń rí lórí ayélujára àti lórí amóhùnmáwòrán wa. Ìyẹn ni wípé ó máa ń lọ, ó máa ń bọ̀ ni. Ẹlòmíràn tí màá tún máa mẹ́nubà fún yín ní wákàtí yìí náà ni Bùkọ́lá Adéẹyọ̀ tí gbogbo wa náà mọ̀ gẹ́gẹ́ bí ẹni takuntakun láàrin àwọn òṣèré orí ìtàgé. A bí Bùkọ́lá Adéẹyọ̀ ní ọjọ́ 22 oṣù karùn-ún ọdún 1986 ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Òun náà kì í ṣe ẹyọ kan mọ́, ó ti di méjì, níṣe ni ó ti ṣe ìgbéyàwó, ṣùgbọ́n ní báyìí ó ti gbéra, ó lọ sí ìlú US tí òun náà ti kúrò ní Nàìjíríà. Ṣùgbọ́n bó ṣe wà níbẹ̀ yẹn, bí ó ṣe wà ní ìlú US báyìí kò tiẹ̀ wá gbàgbé àwọn tiẹ̀ tí wọ́n jọ wà ní Nollywood tẹ́lẹ̀tẹ́lẹ̀. Níṣe ni ó sì máa ń wà pẹ̀lú wọn ní orí ayélujára, tó jẹ́ wípé ní gbogbo ìgbà ni ó máa ń kàn sí wọn lórí ayélujára tí ó sì máa ń gbúrò wọn tí wọ́n sì jọ wà papọ̀. Bẹ́ẹ̀ ni ó ṣe ń ṣe. Ní ẹlòmíràn náà tún ni Sọ́jí Táíwò tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí ọmọ Bánkẹ́, àwọn èèyàn kan máa ń tún pè ní òṣè ọmọ Bánkẹ́. Òun náà jẹ́ ẹni pàtàkì àti gbajúmọ̀ láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá, tí ó jẹ́ wípé gẹ́gẹ́ bí gbogbo àwọn ènìyàn ṣe mọ̀, a mọ̀ wípé eré ìta ni òun máa ń sábà ń ṣe, ṣùgbọ́n ó jẹ́ ẹni takuntakun àti ẹni pàtàkì tí ó jẹ́ wípé òun náà máa ń fi gbogbo ara ṣe iṣẹ́ rẹ̀ ní gbogbo ìgbà tí ó bá ti fẹ́ kópa nínú eré. A bí ní àwọn oṣù tó gbẹ̀yìn, ká sọ wípé bẹ́ẹ̀ ní ọdún 1970 wá sílẹ̀, òun ṣáà ni a bí. Wọn ò sọ pàtó ọjọ́ ìbí rẹ̀ ní tiẹ̀, ṣùgbọ́n ó jẹ́ ọmọ bíbí ìlú Èkó. Òun náà sì ti ṣe ìgbéyàwó, kì í ṣe ẹyọ kan mọ́, ṣùgbọ́n ní báyìí níṣe ni ó ti wà ní US lọ́wọ́lọ́wọ́ bí a ṣe ń sọ̀rọ̀ yìí, tí ó sì ti ń gbé ìgbé ayé ọ̀tun. Ṣùgbọ́n níṣe ni ó máa ń wálé lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti wá yọjú sí àwọn tiẹ̀ ní ibi eré orí ìtàgé. Bẹ́ẹ̀ ni ó ṣe máa ń ṣe, ló ṣe máa ń lọ, bẹ́ẹ̀ ni ó ṣe máa ń ṣe tó máa ń lọ tó máa ń bọ̀ láti US wá sí Nàìjíríà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹlòmíràn tí màá tún mẹ́nubà náà ni Adéyẹmọ Sèyílát. Òun náà jẹ́ arẹwà obìnrin kan, ó jẹ́ adúmáradán láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá, gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé òun náà jẹ́ ẹnìkan takuntakun àti òpó pàtàkì kan láàrin àwọn òṣèré ilẹ̀ Yorùbá. Ó jẹ́ ẹnìkan tí kò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn, nítorí pé bí ó ṣe máa ń ṣe àwọn eré rẹ̀, àwọn ohun tí ó máa ń wúni lórí dáadáa, òun ni àwọn nǹkan tí ó máa ń ṣe ní inú eré. A bí Adéyẹmọ Sèyílát ní ọjọ́ 8 oṣù kẹsàn-án ọdún 1990 sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Òun náà ó ti bímọ pẹ̀lú ó ti ṣe ìgbéyàwó, ó sì ti bí àwọn ọmọ. Òun náà ti wá kúrò ní Nàìjíríà, ló bá jápa ló di United Kingdom, nílé tí wọ́n tún ń pè ní UK. Ibẹ̀ ni òun náà wà, ṣùgbọ́n òun náà máa ń wálé lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ó dà pé gbogbo àwọn ènìyàn wọ̀nyí pátápátá ni wọn ò gbàgbé orísun wọn o, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà ló sì máa ń wálé lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti wá tún farahàn lórí amóhùnmáwòrán nínú eré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé mọ̀ wípé orúkọ tí èèyàn bá ti fi ọjọ́ tó pẹ́ sẹ́yìn téèyàn ti fi kọ́ kalẹ̀, kò yẹ kí ó dédé parun bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni òun náà ṣe máa ń wá sílé, tí ó wá máa ń farahàn ní orí amóhùnmáwòrán wa, tí ó sì máa ń farahàn lórí ayélujára. Gbogbo ẹ̀yin tẹ́ bá sì mọ ìkànnì rẹ̀ náà, ẹ mọ̀ wípé níṣe ni ó máa ń wà ní orí ìkànnì rẹ̀ ní gbogbo ìgbà. Ẹlòmíràn tí mo tún fẹ́ mẹ́nubà, òun náà ni Razak Àjàó, tí àwọn olólùfẹ́ rẹ̀ tún máa ń pè ní Ará Ọ̀sán. A bí ní ọdún 1960 sí ìpínlẹ̀ Ọ̀ṣun. Òun náà ti ṣe ìgbéyàwó, bẹ́ẹ̀ ni ó ti ní àwọn ọmọ, ṣùgbọ́n ní báyìí òun náà ti gbéra pa, ló bá ní òun ò dúró ní Nàìjà mọ́ o, ló bá lọ sí ìlú US
lòun náà bá jápa lọ sí US o ṣùgbọ́n nígbà tí ó dé ìlú US tí à ń sọ yìí òun ò wá fi mọ ní títí òṣèré orí ìtàgé mọ́ o níṣe ni ó tún yá bàrá ló bá lọ sí ti oníṣègùn òyìnbó lélẹ̀ tí àwọn olóyìnbó máa ń pè ní nurse ibẹ̀ ni ó ti kẹ́kọ̀ọ́ gboyè tí ó sì ti di nọ́ọ̀sì sí ìlú òyìnbó ní lọ́wọ́lọ́wọ́ bí a ṣe ń sọ̀rọ̀ yìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà odò rẹ̀ ò gbàgbé orísun o níṣe ni ó tún máa ń kàn sí àwọn tiẹ̀ ní Nollywood tí ó sì tún máa ń bá wọn ṣe kò fi wọ́n sílẹ̀ rárá nígbà kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni ó sì máa ń wà pẹ̀lú wọn ní ìtara àti nínú ẹ̀mí tó a ní rí jù báyìí lọ lórí eléyìí lónìí mo nígbàgbọ́ wípé gbogbo àwọn tí a dárúkọ yìí tí a sì mẹ́nubà yìí gbogbo wọn náà ni ẹ gbádùn ìtàn tí a sọ nípa wọn